Ìdá àwọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tí ó jáde sí ọ̀dọ̀ síbi ọmọ látara mahabbatu rasulillah. tó jáde sọ́dọ̀ ṣọ́bẹ̀ látara ìfẹ́ ànábì. Tí àwọn èèyàn ò mọ̀ pé fífẹ́ ànábì ṣe lágbára tó àti irú tó máa ń pa àwọn èèyàn ò mọ̀ ọ̀dọ̀ síbi ọmọ láti rí. Ilé tó ṣẹlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ ìfẹ́ ànábì, ìtú tí ìfẹ́ ànábì máa ń pa nígbésí ayé èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ ọ̀dọ̀ ṣọ́bẹ̀ nìkan láti rí. Ó sì sọ pé èèyàn kan kò tí ì nífẹ̀ẹ́ òun. Ó tó bá nífẹ̀ẹ́ òun ju ìjẹ́ àbí Allahu Akbar. owó rẹ̀, Allahu Akbar. ọmọ rẹ̀, ayé rẹ̀, ọ̀run rẹ̀. Ànábì sọ bẹ́ẹ̀. Anobi Muhammad sallallahu alaihi wasallam. Anobi náà sọ wípé ẹnìkankan kò lè sọ pé òun nífẹ̀ẹ́ mi. Àfi tó bá tó nífẹ̀ẹ́ mi yóò nífẹ̀ẹ́ mi ju bàbá rẹ̀ lọ. Yóò nífẹ̀ẹ́ mi ju ìyá rẹ̀ lọ. Yóò nífẹ̀ẹ́ mi ju ọmọ rẹ̀ lọ. Yóò nífẹ̀ẹ́ mi ju owó rẹ̀ lọ. Kódà yóò nífẹ̀ẹ́ mi ju gbèsè ayé rẹ̀ gangan lọ. Kò tẹ́ ẹ tí ì fìyàn kún. Kò tí ẹ tí ì fìyàn kún. Umaru lọ́rọ̀ fìyàn. Sẹ́yìn náà Umaru ló jẹ́ ká níbi ó fìyàn kún. Umaru wá sọ pé gbogbo tó kálẹ̀ yìí Ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan tó kálẹ̀ lọ àfẹ́mí òun nìkan. Umaru sẹ́yìn náà Umaru òun ló sọ fún ànábì ó ní sórí gbogbo ètò kálẹ̀ yìí mo gbọ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan tó kálẹ̀ yìí lọ àfẹ́mí òun nìkan. Ọlọ́run ti nífẹ̀ẹ́ mi. Ànábì ni ó ti nífẹ̀ẹ́ mi. Ó nífẹ̀ẹ́ mi ju ara rẹ̀ gangan. O gbọ́dọ̀ nífẹ̀ẹ́ mi ju ẹ̀mí rẹ̀ gangan lọ ju ara rẹ̀ gangan lọ o tó lè ju ẹ̀mí rẹ̀ lẹ̀ fún ìfẹ́ ìdáná Muhammad. Òun ni ọ̀rọ̀ yẹn ni Sẹ́ni Abakiri gbọ́ yé. Ọ̀rọ̀ yẹn ni Sẹ́ni Abubakar gbọ́ yé. Tó fi jẹ́ pé ńjọ́ tí wọ́n jáde tí wọ́n wà nù gáàrú ìráyè tó fi dúró tó ní kànábì kọ́kọ́ wọlé fún ojú tí ó bá ṣànábì kó ṣe. Ọ̀rọ̀ yẹn ni Sẹ́ni Abubakar gbọ́ yé níjọ́ tí ó ń tẹ̀lé ànábì lọ ká fi wọ gáàrú sọ́ọ̀ ó ń sọ pé wà ànábì wọlé ní jẹ́kẹ̀mí ó dúró ikú tó bá fẹ́ pa ọkọ̀ kọ́kọ́ wá kó wá pẹ̀lú Abubakar. Allahu Akbar. Ó fi ẹ̀mí rẹ̀ fún fẹ́ ànábì. Ó pírátíkà àdíìsì yẹn nìyẹn. Ó ju ẹ̀mí rẹ̀ lẹ̀ fún ìfẹ́ ànábì Muhammad. Ikú tí ó bá pa wà ànábì kó wá pẹ̀lú Abubakar. Lẹ́yìn ìgbà tá ànábì ti wá lọ ó ti wọ yàrá. Láti ìgbà tá ànábì ti wá wọ yàrá. Ààrẹ ni tí ó pírátíkà mahabbatu rasulillah. Ààrí pírátíkà ìfẹ́ ànábì yẹn lára ẹnì kankan. Ààrẹ ni tí ó bomi tútù sí tí ó fi máa gbèrú. Àtúwárẹ́ ni tí ó bomi tútù sí tí ó fi máa gbèrú. Àfàwọn tí ó máa bomi gbóná sí tí ó máa. Àfàwọn tí wọ́n bomi gbóná sí tí wọ́n parẹ́ tí rẹ̀ dànù. Ẹ̀yin náà ti mọ̀ wọ́n. Ẹ̀yin náà ti mọ̀ wọ́n. Ẹ̀yin láwọn oníṣòkòtò yẹn. Àwọn nu. Àwọn ni àti ń gbé ànábì tóbi kọjá. Ìgbà táwọn tó jẹ́ bọ̀rọ̀ jẹ́ yányán wọ́n ní ẹ ti gbé ànábì kọjá ó ṣe tó. Wọ́n pa ìfẹ́ ànábì wọ́n parẹ́ wọ́n bomi gbóná lé. Àwa sọ ìjòkó